Alase Nimi. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin fans mi nílé lóko. Yes, mo tún ti dé bí mo ṣe máa ń dé pẹ̀lú láwọn oúnjẹ tó yọ̀tọ̀ mi tó ń ṣara lóore, tó ń ṣara mi lóore, tó dẹ̀ ń ṣara yín lóore. Àmọ́ kí n tó mú further kí ló dé ẹ ti subscribe. Tẹ́ bá ti subscribe to channel ẹ click ẹ. And if you like what I'm doing here, please give it a thumbs up. Ẹ bá mi ẹ mọ̀ ọ̀rọ̀ kìíní tó rí báyìí lórí YouTube channel yín ẹ bá mi click ẹ thumbs up ẹ ṣé gan, and thank you very much fún gbogbo àwọn comments yín. Keep it going, keep it coming like that. So kí ni mo wá fẹ́ fún yín lénìí ní ti sísè tí mo mọ̀ pé yes ó máa ṣara yín lóore, ó dẹ̀ máa ó máa débẹ̀ tẹ́bí bá pa yín àbí bẹ́ẹ̀. Rice àti ọbẹ̀ ata wíwẹ̀ onírú. Mo lọ sí ọ̀dọ̀ àwọn ìyá wa ní ṣóyè yìí ata wíwẹ̀ onírú ni o. So àwọn èròjà tí mo fẹ́ lò kò pọ̀ púpọ̀. Àwọn ni rice tí ń ṣe ọba àwọn ìrẹsì là ń pè, ẹja kíká mi ò tí clean ẹ̀, so I'm going to clean it for you guys láti rí dáadáa. So àti dice onions wa ewé ni mo máa sọ fún yín pé ìmọ́tótó òun ló ṣẹ́gun gbogbo àrùn. Ìmọ́tótó dá o. When you're in your kitchen, make sure everywhere is tidy. Ẹ máa make sure pé gbogbo àyíká yín ó mọ́ tónítóní. Bẹ́ẹ̀ gan ẹni tó bá wọlé tó bá kọsẹ̀ bá yín nínú kitchen á wò pé oúnjẹ tó ń ṣe òun gbọ́dọ̀ jẹ inú ẹ̀ torí ìmọ́tótó yẹn gan that neat surroundings ó ti so Adun bẹ̀rẹ̀ tí máa ń pè seasoning, Isebe o, iyọ̀, garlic and ginger lélẹ̀ wọn bá mú kọ grate lélẹ̀ ní àmọ́ tíntìní la máa fẹ́ lò sí because ata wíwẹ̀ onírú ni. Ẹ̀dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ ìgbà yẹn àwọn ìyá wa ò kí ń ṣe gbogbo ẹ̀ paparazzi púpọ̀ nínú ọbẹ̀ wọn. Ọgbà nǹkan tí mo fẹ́ fi ṣe lélẹ̀ locust beans which is irú, then màá kọ̀ bọ́ ẹyin sí. You can use any protein of your choice. Nǹkan tó bá wù yín láti fi sí ẹ lè ya pọ̀nmọ́ sí, ẹ lè ya anything sí, but ẹja kíká àti ẹyin lèmi fẹ́ fi jẹ tọ̀dọ̀ mi. And of course ata yìí àní jẹ́ kó kúnná o, a fẹ́ ṣá ni a máa wẹ. So máa sáré fi blender mi ṣe kókò ṣá díẹ̀. Ẹ dẹ̀ lè lo grater èyíkéyìí tó bá ti wù yín níbọ̀. Blender mi máa sáré fi ṣe kókò fi ṣá díẹ̀ àti pé òróró la máa fi dín, mi ò ṣe elépo. Ẹ máa bá mi ká lọ, see you in a jiff. Now àti fọ ẹja wa mo sọ fún yín pé máa lọ fọ, mo dẹ̀ ti grate ata, mo sọ fún yín pé mo máa ṣá ata yẹn ni. A dẹ̀ ti fọ rice wa tónítóní. Ẹ máa make sure pé ẹ fọ rice yín o kó mọ́ dáadáa. Èmi like mo fọ bíi ẹ máa rún ṣáṣẹ́ mẹ́fà torí ó máa ń da. Ní orí iná omi mi ti ń hó. Máa da rice sínsìn. Then mo ti rọra heat pan. Okay, máa sọ fún yín pé ó dáa kéèyàn kọ́kọ́ heat pan kéèyàn tó da òróró àbí epo sí. So máa wá da òróró yìí sí. Nǹkan tá a fẹ́ fi ṣe mí tí bẹ̀rẹ̀ sí ní dín ata o, ẹ ṣáà máa wò mí. So ẹ jẹ́ kó òróró kó wà nù pan wa dáadáa. Ẹ jẹ́ kó pọ̀ torí òróró yẹn náà la máa tún fẹ́ fi dín ata. Ní báyìí ẹja yìí ni ẹ ti rí pé ó mọ́ dáadáa, a fọ̀ dáadáa. Ẹ má fi iyọ̀ pò because wọ́n ti ń fi iyọ̀ wà lára ẹ̀ already, so ẹ má wulẹ̀ fi iyọ̀ pò kó má bàa já. Nísìnyí a máa dúró, a máa jẹ́ kó gbá kí òróró yẹn kó gbá díẹ̀. A máa wá da àlùbọ́sà sí. Bí ẹ̀yin máa ń pé ẹja yìí máa ń ta pàpàpàpàpà, so ẹ máa ní láti cover díẹ̀ so that tó bá ń tó bá ń ta kò ní affect kò ní jó yín lára àbí nǹkan. Meanwhile tó òróró yẹn ṣe ń gbóná lọ, ẹ jẹ́ ká fi àlùbọ́sà tíntínní, ó máa ń da ikọ̀, má máa ṣe plain white rice. Àlùbọ́sà díẹ̀ sí white rice yín àti òróró tíntínní, ó máa ń ní flavour tó yẹ pé ẹ lè dá jẹ rice yẹn gan lásán. Omi ti hó báyìí, a máa wá fi ìsebẹ̀ sí sínú omi yẹn, omi ti hó. Then so nísìn
màá wá da rice inú ẹ̀ ẹ rọra o torí mo ti fọwọ́ mi o ìmọ́tótó ni o so àwa da rice sí ẹ lè mú ṣíbí kẹfì dà ẹ lè mú spatula kẹfì dà ni mo ṣe yí ṣù ṣẹ́rí máa ń sọ fún yín pé omi kọ́ ló máa ń ṣe rice o steaming ló máa ń ṣe rice however bó ṣe wà yẹn ẹ má jẹ́ kó omi yín máa pọ̀ jù tẹ́ bá ń ṣe rice kò dá ó máa lẹ̀ pọ̀ kò ní jiná dáadáa kò ní look pretty dáadáa lójú so nísìn máa wá lo iná yẹn kò ń ṣe to the barest minimum ẹ máa rọra lo iná yẹn kákọ̀ rọra máa steam ó ti tó bẹ́ẹ̀ yẹn so rice wa ti ń jiná lọ bẹ́ẹ̀ yẹn meanwhile òróró yẹn ti ń sọ ẹ jẹ́ ká dúró gbọ́ sound tá a máa ń like yẹn ṣó ti yá that means pé kò tí ì gbóná dáadáa bẹ́ẹ̀ yẹn but anyway a máa manage òróró torí pé mo fẹ́ dín ẹja àkọ́ra fi àlùbọ́sà díẹ̀ sí mo máa ń sọ fún yín pé má jẹ́ kí àlùbọ́sà kó máa marry kó máa tú oró dáadáa sínú òróró àbẹ́po àbí nǹkan tẹ́ bá fẹ́ sè torí ó ní àdùn tiẹ̀ ṣe rọra rí wọn bá àlùbọ́sà torí ẹlòmíì tó bá ti rí àlùbọ́sà tí mo chop látàrí àwọn ọmọ ní ó ṣe wá pọ̀ jù báyìí ẹ rí pé a fi díẹ̀ sí rice òun dà láti fẹ́ fi jẹ́ kí òróró yẹn kó tún dùn dáadáa àdùn yẹn kó wọnú ẹ̀ dáadáa so nísìn òróró yẹn ti gbóná ẹ̀sìn gbọ́ tó ti ń ṣe ṣó ti yẹ yín bá ṣe díẹ̀ àmọ́ wá rọra fẹ́rẹ́fẹ́ ni o ẹja yìí tó bá pẹ́ jù lórí iná máa yí so kò ní really da so tí yíyí yẹn ìgbà yíyí yẹn a máa kọ́ yín nǹkan tó fi ń jẹ bọ́ eléyìí kò gbọ́dọ̀ tún yí jù òun ni báyìí tẹ̀tìrì máa rọra máa pèsè ẹ lè lo ọwọ́ ẹ lè lo píkà depending torí mo rí pé kò ṣe kíní and I can withstand this thing mo ṣe rọra ń lò and my hands are very very clean. No wastage at all. So ẹ jẹ́ kí n clear bí báyìí I'll be right back. Ẹ jẹ́ kí mo ti cleanse so ẹ máa rí ẹyin bẹ́ẹ̀ mo sọ fún yín pé máa fi ẹyin any protein of your choice lẹ́lẹ̀ lò mo dẹ̀ ti ṣan ara ẹyin yìí tẹ̀tẹ̀rẹ̀ mo ti ṣan má dákẹ́ ṣan ara ẹyin yìí tẹ bá fẹ́ sè é ẹ lè bọ ẹyin ní another pot or inú kettle mi but to save gas economy now ẹ rọra kó sínú rice yín báyìí chocolate tó bá yẹ pé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ rọra dip ẹ̀ so that tó bá ti jiná ẹ mọ bí tẹ́ ti máa mu ó ti tán o rice wa ń jiná lọ ẹ jẹ́ ká wá wo ọ̀nkú yìí sọ fún yín pé mi fẹ́ yẹ kó overdí kó má lọ lèlè kínní ó máa ń ta torí ẹ̀ mo ṣe kọ́ bẹ̀ mo sọ lẹ́ǹkan ẹ ti ń gbọ́ ouch ó dẹ̀ ti tajú mi ṣá ó máa ń ta so ẹni tó bá ń dáná nínú kitchen ó máa mọ̀ pé no be beans o but it's always fun I love it when I'm in the kitchen ẹ má kàn jẹ́ kí ó làágùn òróró òjègbá òjàwó you look sweet and you know pretty in your kitchen anybody tó bá kọsẹ̀ bẹ́ẹ̀ let them see that ṣé ṣó dẹ̀ ń dáná báyẹn mo ń dáná ṣó ti yé yín torí ẹ máa fi ṣírò pé tó bá yẹ pé ẹ lọ sí pàtí àbí ẹni pàtí kó wá jẹ́ òde àwọn ìyàwó ilé kẹtì ró dédé kẹtì kùn dúdú tẹ bá ti débẹ̀ ṣé ẹ máa lọ bọ́ṣọ ní tẹ̀lẹ̀ ti make up sí ìyá ọkọ yín àbí gbogbo ìtọ́dẹ̀ ṣe ń dáná ẹ ní bọ́ṣọ ẹ ṣáà help wọn so with that mentality you can always be very fine at home in the four corners of your room nísìn ẹja yẹn ti tu oró dáadáa ẹ máa ti máa perceive ẹ báyìí torí àlùbọ́sà náà ti tu oró ẹja náà ti tu oró sí so ní báyìí màá gbé mi ìfẹ́ yẹ kó dín jù ní fẹ́rẹ́fẹ́ ni mo fẹ́ ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o like ẹja yìí kó máa yí gan lẹ́nu all well and good you can do that as well but nínú recipe yìí eléyìí gangan tá fẹ́ jẹ kò ní kí ó dín gbẹ jù oh la la now is okay ẹ jẹ́ kí n rọra sọ kaná àmì a máa sọ kúrò lórí iná màá wà so àwa continue another recipe. I can't wait to eat this yummy food. All right. So nísìn ó ti dín tó ní tèmi. Like I said, you can rightly do you.
jẹ́ ká rọra mú kúrò. Mi ìbá ní kẹ́ lo paper this thing but ó máa wọnú ọbẹ̀ padà nísinsìnyí so kò nídìí pé ẹ̀ ń lo kitchen paper àbí kitchen kí ló máa ń pè yẹn náà tó máa ń fa òróró ara nǹkan mu tẹ́rí. Mo dín ní ọ̀rọ̀ bọ̀rọ̀ àbí ẹ̀yin Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ṣàlàyé ẹ̀ fún mi. Ọ̀bọ̀rọ̀ or something like that, yes. Mo dín. Ẹja kíká ló ń pè lé ní area tí mo wà. Ibo ni ìwọ wà? Kí ló ń pè ní side ọ̀dọ̀ yín àbí kí lẹ máa ń pè ní ìlú yín? Ṣẹja kíká ni ṣé ọ̀tọ̀ ń pè ní ọ̀dọ̀ tiwa lélẹ̀ ẹja kíká. Ó dẹ̀ máa ń dùn. That's its own flavour. Taste ẹ̀ ṣáà ó ní bí taste ẹ̀ ṣe máa ń rí lẹ́nu. Ó ní bẹ́yẹn. So ẹ jẹ́ ká sáré check on our Mr. Rice. Oh la la eri. Rice wa ti rọra ń jiná bọ̀ díẹ̀díẹ̀. Tí rice yẹn ó bá ṣì le mo sọ fún yín pé omi kọ́ ló fi ń ṣe rice steaming ni. Tó bá ṣì le tó bá rí pé omi ṣì wà nù ẹ máa la àárín ẹ̀. Omi tó bá pọ̀ ẹ cover ẹ tún cover. Àmọ́ tó bá ṣì le ẹ bu omi sí. So àmì tó bá ṣì le bọ̀ kò sómi láàárín ó dẹ̀ le gan white rice ni so ẹ máa top up omi ni topping ni kẹ̀dẹ̀ ẹ̀rọ máa yíná lọ síbẹ̀. Kò ń ṣe pé kí ẹ máa yá mi lù máa with that you have a soggy rice. So now nǹkan tó kù tá máa ṣe ni pé ẹ jẹ́ ká move to the ata ṣíṣá ata wíwẹ́ onírú swẹ́. So òróró yìí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé mo ti wá gbogbo nǹkan tó wà nínú ẹ̀ dànù. Mo ti wá ẹja kúrò ńbẹ̀ ṣé ti rí. So ẹ rí pé mo ti kó gbogbo ẹja yẹn kúrò ńsìn. Àlùbọ́sà yẹn ṣì wà ńbẹ̀ torí ó ti dín golden brown. I can still leave it. Tó bá ti jẹ́ pé jóná ẹ lè wá kúrò kẹ́ sieve òróró yín but òróró yìí sìn ó ti ní ẹja yẹn ti mí sí àlùbọ́sà náà ti mí sí so ẹ ti mọ nǹkan tí ó jẹ́ bẹ́ẹ̀ yẹn. Now àlùbọ́sà ta chop yìí a máa ní láti dà sí. Kó ṣe ṣàrà àmọ́ ó ti gbóná. So ẹ máa tún wá dín ẹ mọ báyìí máa ń ṣe you take your time ẹ jẹ́ kí àlùbọ́sà yẹn kó marry dáadáa kó tu oró dáadáa sínú kíní òun àti òróró ẹ má jẹ́ kó jà pé ẹ sáré ń dà sí ẹ ṣáyé ṣe kíní kan. So now bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo ní garlic àti ginger mo ti lọ̀ pọ̀ òun lélẹ̀ kíní ni máa lò just little because irú gangan lọ́ba oúnjẹ ta fẹ́ ṣe yìí so taste irú la gbọ́dọ̀ máa gbọ́ ẹ má jẹ́ ká máa gbọ́ èmi ìbí àbí garlic ginger or something but àwọn eléyìí náà ó ní oore tán ṣe ní àgọ́ ara. Nǹkan tí mo fẹ́ lò nìyẹn torí mo sọ fún pé kékeré mo fẹ́ lò. Ní báyìí ẹ lè add òróró mọ́ depending on the quantity of ata mi lélẹ̀ òróró dẹ̀ lélẹ̀ but depending on the quantity of ata tẹ́ bá fẹ́ lò. Ẹ ti rí lalicious tí àlùbọ́sà bá ti ń toró sínú òróró ẹ̀yin náà máa mọ̀ smell ẹ̀ máa jáde and ó máa change colour. Mi ní kó gbóná àmì kó gbá kó jóná bí kíní ò no but ẹ máa and you keep stirring. Mo ti perceive garlic and ginger nù but na iṣẹ́ ta fẹ́ gangan kọ́ yẹn. So the reason tí mo ṣe ń ṣe lè àlùbọ́sà garlic ginger reason tí mo fi ń ṣe ni pé kó tu oró kí gbogbo flavour yẹn kó wọnú ni so that ẹ bá taste gbé bóyá ẹ ń jẹ rice gan ẹ̀kan bu òróró yẹn lásán ẹ gbé sórí rice ó máa dùn. Tó ti yé yín nǹkan tí à ń ṣe nìyẹn. Now ó ti sauté dáadáa àlùbọ́sà yẹn ti rọ̀ ojú ẹ̀ ti kí làwọn olóyìnbó máa ń sọ máa ní ó ti translucent ó translucent ẹ má yẹ ti jẹ gbàtà. Nǹkan ta fẹ́ ṣe ta fi ń pè ní ata irú òun lélẹ̀ so irú máa lọ as much as possible ó gbalẹ̀ kan as much as possible. Ẹ ti rí tòun náà fẹ́ torú ẹ̀ síbẹ̀ ni. I'm always an advocate of hygiene whenever you're in the kitchen. Me like your máa so
ata irú ni. Irú tí ń ṣe kí ni? Irú tí ń rùn. So irú yẹn ò tún gbọdọ̀ díjú tó bá ti ṣe kí ni ó máa fẹ́ máa tàbí pé ó ń korò. So you just kó marry ara wọn. Náà ẹ jẹ́ ká gbé ata. A máa wá da ata sí. A máa da ata sí. Oh. What a lovely pot of Iru soup. Alase ni mi. You want come? How about you? If you are not subscribed to this channel, kindly subscribe. Okay, they turn on notification button so that any day you want to post by around sengemenge meal to ma ṣara yín láǹfààní. Tell sáré ẹ mọ̀ pé a kì í ṣèjúra wa lọ lórí níbí báyìí. Ọ̀tẹ̀ lè rí sáré mú lẹ́gbẹ̀gbẹ́ ẹ máa sáré dà pọ̀. Tó bá ní 1,000 o lè ṣe oúnjẹ. Tó bá ní 2,000 mi sọ pé kẹ́ máa visit eatery. Sometimes you just want to eat house, you just want to, but nígbà míì ó máa ń dà, ọ̀pọ̀ ìgbà ó máa ń dà, please, so that owó gan á gbé lápò. Ẹ bá ti ṣe calculation, mo ní 2,000, mo fẹ́ jẹ rice, mo fẹ́ ṣe kíní kan, ẹ dà pọ̀, ẹ bá yó, ẹ bá ṣe kíni, ẹ bá yó. So now the next thing that goes in it, òun lélẹ̀ adùn ọbẹ̀. Anytime tẹ́ bá ti lo irú ní adùn tiẹ̀ lọ́tọ̀. Ẹ má jẹ́ kí seasoning kó pọ̀ nínú nǹkan tí irú bá ti wà already. Tó bá wọ̀ ó máa takora wọn ni. So keep stirring. Ẹgbẹ́ mi ti fi iyọ̀ sí mú mọ́mọ́. Because ẹja yìí máa wọnú ẹ̀ kí n tó tún add ìsebẹ̀ sí. Torí ẹja yìí náà ní ìsebẹ̀ lọ́tọ̀. Irú ní adùn tiẹ̀, adùn ọbẹ̀ tá fi sí, ó ní ẹja yẹn ti toró síbẹ̀. So ní sáré rush láti da ìsebẹ̀ sí kí gbogbo ẹ̀ má lọ já. Máa dà pé kí ni wọ́n sè. So ẹ filẹ̀, ẹ jẹ́ kó dín, ẹ lè cover ẹ̀. Tẹ́ bá fẹ́ kó splash around, ẹ lè rọra cover ẹ̀ báyìí. Ẹ jẹ́ kó dín dáadáa. Tó bá ti dín díẹ̀, ẹ ti mọ̀ pé òróró máa léfò sórí ẹ̀. By now ó yẹ kẹ́ ti máa gbóòórùn aroma. So ẹ ti mọ̀ pé òróró máa léfò sórí ẹ̀. Ní báyìí adùn ọbẹ̀ nìkan la ṣe fi sí, and it was intentional because ẹja yìí máa ń ní, òun náà máa ń níyọ̀ ní ara. So ẹ jẹ́ ká cover, tó bá ti dín, a máa da ẹja sí then. We'll continue from there. Meanwhile, ẹ jẹ́ n clear up. And our rice is done. Rice wa ti jiná. Ṣé ti rí báyìí? Rice wa ti jiná. Ẹ bó e dúró woro. Ṣé rí? I cook it on a low heat. So ẹ ti rí? Ṣé ti rí? Láì bomi púpọ̀ sí. Wọ́n yẹ máa ń ṣe rice nìyẹn. So mo ń bọ̀. Let me just clear this space. Okay, so mo sọ fún yín pé rice wa ti jiná. Mo dẹ̀ ti kó ẹyin, ẹ mọ ẹyin tí mo bọ̀ sí nínú rice yẹn. Mo ti kó, mo ti ṣe rice. Ṣé ẹ jẹ́ kí n fún yín secret kan? Aside bí mo sọ pé economy náà pé a lè ṣe rice mọ́ ní finish rí ẹyin tó bá wà nínú omi iyọ̀ tó ti boil kò ní really, ó máa ń tètè peel jáde. Ẹ mọ̀ pé nígbà mi tí wọ́n bá fó ẹyin dẹ́gbẹ́ half máa bá ṣẹ́ẹ̀lì lọ, máa bá jà and all that. Ó máa smooth out báyìí ni. Please, you will like it. You can try it. So iyọ̀ tó wà nínú omi rice yẹn ló tún héde tó sáyé tí mo ṣe crack ẹ̀ báyìí kọ́ peel fún rẹ̀. So ẹ jẹ́ ká ṣí ọbẹ̀ ẹ̀rù wá tó gbónú. Ṣé ti rí? Ṣé pé òróró yẹn ò pọ̀ jù? Ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo ẹ̀. Aṣá ata yẹn ni. Irú náà dẹ̀ ni. Tá bá ṣe ń gbé báyìí ká máa rí irú ni. Òun gangan wá ni. So this is what we are going to do next. Give it a proper stir. Gbogbo àwọn tó ti ha sẹ́gbẹ̀gbẹ́ yẹn, no waste. A máa ẹ ti yé yín òun lélẹ̀. Rodo àti tomato péré la lọ, ẹ ṣáà mọ̀, mo sọ fún yín. Now let's have this. Don't forget, mi ti fi sebẹ̀ sí o. Any meal tẹ́ bá ń sè, tó bá jẹ́ pé adùn ọbẹ̀ lẹ kọ́kọ́ fi sí, please. Ẹ jẹ́ kó toró dáadáa sínú ẹ̀, ẹ fún ní for some seconds or minutes. Kẹ́ tó add ìsebẹ̀ sí, kẹ́ taste ẹ̀. So now I'm putting in my Hake too. He's in this lovely house. Ta ló máa mú mi wọ studio?
Isn't this beautiful? Ewo, pick must stay money. So we'll just give it a final cover. I'm a cover for some seconds so that eja yẹn pa dinle nkan because ma din díẹ̀ kó má lọ dín gbẹ jù. Then now I have a privilege to taste my stew. Me mo bá yín taste oúnjẹ lórí no but. So ẹ jẹ́ kí n taste ẹ sin. I do not need salt. I do not need salt. So this I had it. Now, ta-da! Let me serve myself. Let me serve myself. I can serve around me. This potato meal is nice. Now, mo ti ṣe kíni? Ìtọ̀pá náà oúnjẹ wa quick and easy and yummy to taste. Now I'm going to serve myself. Ó máa dà náà. Wọ́n ní ẹni tó bá ṣiṣẹ́ yẹ kó náà jẹ ìgbádùn bẹ̀ náà. Tí wọ́n sọ fún yín pé kò ń ṣe ìgbà tẹ́ bá jáde ní kẹ́ máa treat ara yín nice. Àwo tẹ́ ti ní nílé for láti 20 ọdún. Ẹ gbé bọ́tà kẹ́ serve ara yín. Mo jẹun púpọ̀. So ìyẹn náà ti tó mi. Bọ̀ ìwọ tó bá ń jẹun púpọ̀ ẹ serve bó ṣe yẹ kẹ́ serve. Ọbẹ̀ wa yìí ó sẹ́ngẹ̀mẹ́ngẹ̀ lójú. Nǹkan tó bá wà náà ni máa bù. Oh la la chef. Ẹwẹ́jà yẹn ó ti múta. Ó tún pè ní ẹja ti múta. Ó ti múta lélẹ̀. Òróró ò pọ̀ jù. Ata ò pọ̀ jù. All right. Now, shall we eat? Ṣé ẹ máa serve èèyàn àbí ara yín? Ó máa ń dà kéèyàn kí ẹ ní different plates báyìí. Reason is that tẹ́ ẹ bá jẹ tán, ọbẹ̀ yẹn ò ti ní bà leftover rice yẹn jẹ́, kò bá jẹ́ ẹ̀bà àbí nǹkan, kò really nice bẹ́ẹ̀ yẹn. But ẹ bá ti mọ̀ pé nǹkan tẹ́ bù yìí ẹ máa jẹ tán, ẹ lè bọ́ bẹ̀lẹ̀. But ẹ bá ti jẹ́ pé especially tó bá jálejò tó wá kí yín, ẹ serve ẹ báyìí. Because tálejò bá jẹun tán, ẹ lè kò ní dá. Jẹ́ kí n kọ́kọ́ fata sí. I love eggs. I like ẹyin dáadáa. Ṣé mo tí Yorùbá bá sọ pé ọmọ tán, oúnjẹ tán ni, food ya finish. Òun lélẹ̀. Mo ti kọ́ yín ní steps àwọn ìlànà díẹ̀ láti lè tẹ̀lé. Ata wíwẹ́ onírú ni need so much sẹ̀rẹ̀rìn nínú ẹ̀. Ó dẹ̀ máa come out perfect. Tó bá jẹ́ pé bí mo yẹ kọ́ yín lẹ fi tẹ̀lé, ẹ̀yin náà máa rí pé yes, ó dùn dáadáa. See you some other time. Mo ní láti jẹ kíní because ẹnu mi ti kún already. Bye. Alase, Nimi, I love you guys.